ẹ̀yin pípú ìjà rẹ̀ ń tó ta Nàìjíríà nínú yín. wọ́n pariwo Tinubu ẹja lónìí bú. èèyàn náà òun ló kàn láti ja ẹ̀ náà. àyíká o àwọn kan ṣáà ti ń kó jẹ. wọ́n ṣàwọ̀ ẹ̀ pa wọ́n. bàbá ó dẹ̀ kówó jẹ. Nàìjíríà tó ti tà kí bàbá tó dé they don sell Nigeria before ẹja lónìí bú come. ìjà rí ẹni tó ta Nàìjíríà nù yín kó jáde they don sell Nigeria before ẹja lónìí bú come. Nàìjíríà tẹ ti tà tẹ ti gba ṣéǹjì dé táàmù tó yẹ pé kò sówó mọ́ Nàìjíríà ni bàbá gorí òkè ọ̀nà òun ló kàn ní táàmù tó sówó ńlẹ̀ bàbá dówó padà àwa yìí tù wá ra Benz. àsìkò Tinubu kọ́ ló ra Benz parọ́. àsìkò Tinubu kọ́ ni yàwó lọ́mọ àwọn ọmọ yàwó wa ń gbowó TikTok. wọ́n ń fowó TikTok ra Benz. àsìkò Tinubu kọ́ ni gbogbo ọjà ń tà ló ń sẹ̀ high price everything high price. Joko may no work may dey talk say money don cost. ebi akọ apẹpẹ sí yẹ ra. ẹ̀yin kọ́ lẹ fóòtì fún bàbá ni bàbá náà òun ló kàn ni ṣé èmi ló kàn lórí ìfún yín ni ẹjọ ìjà lẹ́ni tó ta Nàìjíríà nù yín kó jáde kí àwọn ìjọba ò sí ń ta ni kọ́ràn lẹ́wọ̀n àwọn tó bá fight man fight you lẹ́ máa fẹ́ràn lẹ́wọ̀n ẹni rẹ́ni tó ta Nàìjíríà lẹ́wọ̀n me and you fight man fight you lẹ́wọ̀n àbí kẹ́kọ̀ọ́ rí kẹ́mọ́mọ́ yahoo kẹ́ràn lẹ́wọ̀n wúṣẹ́ Nàìjíríà fine wúṣẹ́ Nàìjíríà ẹ̀ràn lẹ́wọ̀n ìjà rẹ̀ tó ta Nàìjíríà nù yín ẹ̀mí ẹja náà ní búlẹ̀ àsìkò Tinubu ni mo ra Benz.